tí wọ́n dúró ti ọkọ àwọn lolówó. Àwọn obìnrin tó ń ta ẹ̀fọ́ tí wọ́n dúró ti ọkọ àwọn lolówó. Regardless of iṣẹ́ tó ń ṣe, tó bá ti dúró tọkọ ẹ olówó ni ẹ́. Tó bá dẹ̀ jẹ́ full housewife tó dúró ti ọkọ ẹ spiritually olówó ni ẹ́. Irú àwọn obìnrin bẹ́ẹ̀ là ń pè lólówó, kì í ṣe àwọn olórí burúkú tó ń fòbò dalẹ̀ rú, àwọn aṣẹ́wó from one bed to another. From one bed to another. From one bed to another. Ìwọ ò ń ṣolówó olòṣì ni ẹ́, òtòṣì ni ẹ́, òtòṣì ni ẹ́, òtòṣì. Àwọn obìnrin tó lówó àmọ̀ wọ́n, bóbìnrin bá lówó yóò padà sórí irun ẹ̀. Tóbìnrin bá lówó, àmọ́ bó ṣe máa ń ṣe. So, bàbá ọmọ tèmi tó bá jẹ́ jígolò, ó sì pè mí o. Ọlọ́run gbọ́. For the fact wípé mo ti ẹ̀ padà lọ fẹ́ after 18 years. Ó wá fẹ́ mi officially. Mi ò dẹ̀ fọjọ́ kan kúrò lọ́wọ́ ẹ̀ pátápátá. Kò yẹ nǹkan tí mi sọ. Adẹjọ́ team up, àjọ ń ṣe rere. Ó sí nínú àwọn sàwáwù wa. Ó sí nínú àwọn obìnrin rere. Bàbá ọmọ tèmi jígolò ni. Bó bàbá ọmọ tiẹ̀ a fọ toilet ní London ni. Cleaner ni nílùú òyìnbó. Òbí mẹlẹ́wọ̀n, ó ṣẹ̀wọ̀n náà. Ẹ̀wọ̀n ni wọ́n ti ná nínàkúnà. Tí gbogbo ara ẹ̀ ti rí jẹ́gẹ́jẹ́gẹ́. Ẹ̀wọ̀n náà ti ná òbí, táyé òbí ń fi fọ́. Bàbá bá ń gbé sí, ọ̀jẹ́gẹ́jẹ́gẹ́ ń sìn, tẹ̀pá lẹ̀kẹ̀, arúgbó ọjọ́, bàbá kùjẹ́. Bàbá kùjẹ́kùjẹ́, bàbá bá ń gbé sí. Wọ́n sọ ọ̀rọ̀ àwọn obìnrin tó lówó. Ẹ wá ń bí àwọn obìnrin tó lówó. Àwọn obìnrin tó ń ta iṣu súnsun tí wọ́n dúró tọkọ àwọn lobìnrin tó lówó. Àwọn obìnrin tó ń tata tí wọ́n dúró ti ọkọ àwọn lolówó. Àwọn obìnrin tó ń ta ẹ̀fọ́ tí wọ́n dúró ti ọkọ àwọn lolówó. Regardless of iṣẹ́ tó ń ṣe, tó bá ti dúró tọkọ ẹ olówó ni ẹ́. Tó bá dẹ̀ jẹ́ full housewife tó dúró ti ọkọ ẹ spiritually olówó ni ẹ́. Irú àwọn obìnrin bẹ́ẹ̀ là ń pè lólówó, kì í ṣe àwọn olórí burúkú tó ń fòbò dalẹ̀ rú, àwọn aṣẹ́wó from one bed to another. From one bed to another. From one bed to another. Ìwọ ò ń ṣolówó olòṣì ni ẹ́, òtòṣì ni ẹ́, òtòṣì ni ẹ́, òtòṣì. Àwọn obìnrin tó lówó àmọ̀ wọ́n, bóbìnrin bá lówó yóò padà sórí irun ẹ̀. Tóbìnrin bá lówó, àmọ́ bó ṣe máa ń ṣe. Obìnrin tó lówó ó máa ń tímọ̀ pẹ̀lọ́kùnrin ni, kóun náà lè bá lẹ́nu ọ̀rọ̀ lọ́dọ̀ ọkùnrin yẹn. Ẹ má jẹ́ káwọn olórí burúkú tó ń gbé fake life yìí, ẹ má jẹ́ kí wọ́n jẹ́ kẹ́ feel like bóyá ẹ mọ̀ ṣe. No, èmi máa sòótọ́ fún yín. Látorí mákẹ́tà ńkọ́, ó fi mákẹ́tà lẹ̀, ìyẹn bàbá àwọn ọmọ ẹ̀ tó ń fọ tọ́lẹ̀tì ní London. Ó bọ́ sórí àwọn bọ̀dá mi rere. Àwọn onífíìmù, wọ́n wọ́n gbó bí àkísà. Wọ́n lọ bẹ́ẹ̀ from one marketer to producer to actor. Wọ́n gbó ẹ kí ìwọ tó lọ́mú ìwọ náà wo fọ́tò ẹ̀ 10 years ago. Wo fọ́tò tèmi ńgbà tó ń gbòwọ ní gbogbo kiri. O kàn ṣe ọwọ́ lẹ́ni ẹ̀ náà. Lẹ́ni ẹ̀. Ìwọ ò wáyé láti ṣe rere. Ìwọ wọ́n wá sọ pé queen mother àwọn olóṣó nìwọ, queen mother àwọn aláyé bàjẹ́, queen mother àwọn obìnrin burúkú. Ìwọ tó bá yẹ pé a ní àwọn speakers tó ń sọ òtítọ́ ni. Ìwọ ń ṣe ni téèyàn kan ṣó gbọ́dọ̀ follow. Kí ni súrà gidi tó wà lára ẹ̀? Mo ní bàbá ọmọ títí ẹ, ó ń fọlẹ̀, ó ń fabọ́ ní London ni. Jáde síta, jẹ́ ká rí iṣẹ́ tí bàbá ọmọ ẹ ṣe ní London. Òbí mẹlẹ́wọ̀n tó ń gbé kiri, tó ti orí bọbẹ̀. Ó rí pé kò lè proud of pé òun fẹ́ gbé ẹ lọ sí ọ̀tá. Torú mọ̀ kó lè ní ẹ, wọ́n lò ẹ ní, use and dump. Wọ́n lò ẹ, wọ́n gbé ẹ lẹ̀ ní. Wọ́n fi ẹ ṣe political whatever ni. Wọ́n dẹ̀ ti lò ẹ tán, wọ́n rí pé failure ni ẹ. Bó ṣe ṣorí burúkú tó ìwà àti Gistlover Tesabod. Kí ló ṣẹlẹ̀? Ẹ ṣubú ni. Ibẹ̀ láyé ti máa mọ̀ wípé kò sí súrà tàlùbáríkà lára yín. Oyè mo ń gbọ́ ẹja ó ní okay as per Damask gigan ìwọ náà wò. Ẹ jẹ́ ká wo dà